bí ṣe ní ṣe bí lẹ́ka káwọn yàn rí ẹ wo gbọ́ sọ mi ó sọ fún ọmọ dáná sun ó lè máa dáná sun àwọn aṣọ mi. tó máa fi ra ẹja pápá èmi ò fi ìgbà tó lágbàlẹ̀ lọ́la kò lè lọ jalè torí tiẹ̀ kò lè lọ jalè torí tiẹ̀. mi ìṣe ní pé wọ́n wá mi ìfẹ́ fọ́ pẹ̀lú o kí ló máa ṣe ẹ̀ má bá kí n jẹ kí ló máa ṣe ẹ̀. ọlọ́mọkọ tó ń ṣe òun ìyàwó oníjẹkújẹ àwọn tó máa gbọ́ pé wọ́n ti dúró wọ́n rọjú gbogbo ẹ̀ tó ń ṣe yìí wàá rò ìpò kan ó ń ṣe ni wọ́n á máa wò pé ò ní tẹ́lọ́rùn aláìnítẹ́lọ́rùn ìyàwó ni ẹ́ olójú kòkòrò dẹ̀ ni ẹ́ ṣé gbogbo nǹkan tó kọ ẹ ṣe kò títò èmi ò bí òkúkan òkúra kòkòrò náà ó pè ẹlòmí ni ọ̀rọ̀ bùkọ́ pa ẹlòmí ni ọ̀rẹ́ rọ pa kí ni mo fẹ́ sọ fún ọ̀rẹ́ mi kí ni mo fẹ́ sọ fún ọ̀rẹ́ mi kí ni kò tó lágbàlẹ̀ lọ́la kí ni tó jẹ́ kí ni kò tó lágbàlẹ̀ lọ́la kò lè lọ jalè bó ṣe wà yìí kò lè lọ jalè kò lè tí torí tiẹ̀ kó lọ jalè kò lè torí kó ń gbé ẹtí lé kó lọ jalè gbogbo aṣọ kó ta gbogbo ẹ̀lú. ó ní sọ̀rọ̀ bí ó ní sọ̀rọ̀ mọ́mí ẹ̀ wá ibo ṣe ń ṣe ara dábì. kò ní tìjú orí kò ní tìjú ìyàwó oníjẹkújẹ màálù ṣé láyé tí gbogbo nǹkan di gbogbo nǹkan yìí ó ṣe kọ́ lọ jalè torí pé ó fẹ́ ra màálù yìí. kò sí kankan ẹ wọ aṣọ kò sáṣọ. ẹlòmí ni òun aṣọ wọ ẹlòmí mà ní òun ọkọ aṣọ fún ẹlòmí mà ní òun ẹni aṣọ ṣe kọkọ fún ẹlòmí aṣọ ni jẹbi kan tó lágbára ẹ ló ṣe. ó yẹ kí n lọ jalè fún ẹni má bá sọ mi jẹ́ o má bá sọ mi jẹ́ o má bá sọ mi jẹ́ o. torí pé ó máa jẹ màálù òbú kan ń ṣẹran òbú kan ṣe nílẹ̀ lómi òbú kan ya nílẹ̀ lómi. kúrò máa fún bẹ̀rù pa ni kúrò gbé kúrò. òye gun pa pàtó ìṣọ̀kan ajé lórùn ń tó lágbára ẹ̀ lọ́la. òbú kan ni mo lágbára láti rà fọ́dún yìí a máa mọ́lẹ̀ jẹ̀ báyẹn. òbú kan pàtó jù máa ń lọ. láti tá a ra àgbọ̀ ṣebí láti àṣìra àgbò láti ọdún ìsìn agbára mi ò ká sí kíkpara mi ni. agbára ni ò ká kí lẹ́yìn sọ́bi tó kówó sí kó sí kò sáṣọ kò sí kankan nígbà tí bá pàkínlé tí bá sún sí ojú ẹ̀ bá máa sún gbogbo ẹ̀. sún náà mọ́mí ló wà lórí ìdúró sún. ìyàwó tó mọ yìí ìyàwó tó yáyì ni ẹ wọ́n á dẹ̀ mọ gbogbo ayárí pé ìyàwó tó yáyì ni ẹ. ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeríṣe dáadáa ni mo bá yín mo fi pé kínní bóyá skit ni bóyá kò ń ṣe tòótọ́ àmọ́ tó bá jẹ́ pé tòótọ́ ni obìnrin ọpọlọ ẹ̀ nídìí factory reset ó nídìí pé kí wọ́n reset ọpọlọ ẹ̀ obìnrin tó ṣerú eléyìí ẹjọ́ ẹni tó bá mọ ọkùnrin yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló ṣẹlẹ̀ ẹni kó kọ̀ sí mi obìnrin yóò yẹ lẹ́ni tó yẹ kó wà nínú ilé ẹ̀ kó fẹ́ èmi máa wá obìnrin tó jẹ́ pé òun ló máa fi owó ẹ̀ ra ẹran iléyá tẹ́ ẹ máa pa mi mọ reason tẹ́yin obìnrin kan ṣe máa ń feel entitled kí ni right ẹ ta ló sọ fún ẹ pé ìwọ gọgọ fúnra ra ẹ o ò lè ra ẹran iléyá lórúkọ fámílì ẹ pé kí ọkọ ẹ pa tó bá kù díẹ̀ káàtó fọkọ ẹ kámbèlèté ọkùnrin ra ṣé ewúrẹ́ ló rà àbí kíná ló rà tó wá sọ pé yẹ kó lọ ra màálù àbí kó pẹran léyà wá da lérú báyìí orú obìnrin yẹn rí pé ẹnu ò ká torí tẹnu bá ká ìyá ẹ̀ ló wà lórí ìdúró yẹn ìyá tó máa ṣàǹfààní tó máa ṣàlùbáríkà ìyá tí ò ní kúkú òjijì ìyá ẹ̀ ló wà lórí ìdúró yẹn ó dẹ̀ tún ṣe báyìí lójú ìyá ẹ̀ ẹni tó ṣe báyìí lójú ìyá ẹ̀ báwo ni ò ṣe nílùú ìyá ọkọ báwo ni ò ṣe nílùú ìyá ọkọ ṣé ìyàwó leléyìí àbí sunwó ná báwo lèèyàn ṣe fẹ́ fẹ́rù eléyìí tó máa ní ọkùnrin máa léléyìí sílẹ̀ á lóun fẹ́ yàwó ẹ wá ní pé tírú eléyìí tó bá irú ọkọ ìbá wá bá mi kémi má fún níyàwó àwọn obìnrin kan wà níta ní tèmi lè ṣe ni mo lè kó owó ẹran sí ọwọ́ ọkọ tí ò bá ní agbára àti ṣe I stand to be corrected màá kó owó ẹran fún pé kó lọ rẹran tá a máa pa àbí kí n rà á lórúkọ fámìlì mi so ìgbà tí ọkọ ẹ ò lágbára àti pẹran tó jẹ́ pé ìwọ̀nba tó lágbára tó dẹ̀ ti ń pa tẹ́lẹ̀ kò lágbára àti pa èyí tó dẹ̀ lágbára tó kó sílẹ̀ kò tẹ́ ẹ lọ́rùn tí ò bá tẹ́ ẹ lọ́rùn tó dẹ̀ jẹ́ pé okó tí èèyàn bá ní ló fi ń dóyàwó ẹ̀ ṣé èèwọ̀ wà ń bẹ̀ tí obìnrin bá mú owó tó fi rẹran lórúkọ fámìlì ẹ̀ àbí wọ́n kọ orúkọ ọkùnrin sí pé ọkùnrin ló láti pa léyà fámìlì tó bá wọlé yá ló máa paléyà obìnrin náà lè paléyà ìwọ obìnrin náà tí àṣírí ọkọ ò bá bò pé pípọ́ máa pẹran tí wọ́n dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ kò sí nǹkan tó ní kó má pẹran iléyà
lórúkọ family ẹ̀. Irú obìnrin tó bá ń ṣe léyìí, àwọn obìnrin tẹ́ bá wá lọ wá boss wọ́n lè ní Christ Apostolic Church ló ti fẹ́. Wọ́n lè ní church kan náà ló ti fẹ́. Irú obìnrin tó bá ń ṣe léyìí kò yẹ lé ọkọ. Ìwọ ọkùnrin yìí wá bá mi, máa fún ẹ ní obìnrin tó jẹ́ pé òun ló máa fi owó san owó ilé yá láwọn obìnrin tí ò ń gbẹ ọkọ ń gbẹ. Láwọn obìnrin tí wọ́n ti ná gbàrà ná gbòòrò tó yẹ pé tó bá rírú ọkùnrin báyìí, ṣe bí wọ́n ti ẹ̀ pàdé règbè kó jẹ́ ẹdìyẹ lásán ló pa, wọ́n ready láti tẹ̀lé ẹ. Nígbà tóbìnrin bá ṣerú eléyìí nítorí ọkọ òun ò pa iléyá, tó bá jẹ́ pé lóòótọ́ ni tí ò ń ṣe skit o, tó ṣerú eléyìí nítorí ọkọ òun ò pa iléyá, tí ọkùnrin yẹn ẹ wá rò pé wọ́n bí bàbá ńlá ọkùnrin yẹn re kó ní kò sówó oúnjẹ ẹnu lé. Irú àwọn obìnrin báyìí ẹ̀yin èèyàn ẹ̀ ní rí o. Ẹgbọ́n gbà tọkùnrin yẹn sọ pé òun ò fẹ́ nà ni. Eléyìí gan deserve gba. Ó deserve kó fún látòrí lẹ́sẹ̀. Ó deserve kó fún ìgbà tí kó fi reset ọpọlọ ẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe yìí. Tó bá jẹ́ pé ọkùnrin yẹn wà aggressive àbí kò ní sùúrù tó bá lay hands on her, kò sẹ́ni tó máa sọ̀rọ̀. Wọ́n máa ní olùyàwó. Ṣé ìwà tẹ́lẹ̀ yìí wù ṣé kò ju pé kí wọ́n jalẹ́gba gidi? Bóyá kó jalẹ́gba kó fún ní àtòrí lẹ́sẹ̀ ṣé kò wọ́ tẹ̀? Torí ẹ̀yin èèyàn máa ń quick at olùyàwó ẹ wo irú ìwà tí ìyàwó yìí wù. Ẹ wo nǹkan tó ṣe láì ṣe pé ọmọ kékeré ló ń lo agídí tó ń ṣerú eléyìí àkọ́ ìgbà ni kì í ṣe pé kò lẹ́kọ̀ọ́. Torí tẹ́ bá rí bí ìyá yẹn ṣe ń sọ̀rọ̀, ẹ rí pé ìyá yẹn kò lẹ́kọ̀ọ́ ni, àkọ́ ìgbà ọmọ ni. Ṣó yẹ kéèyàn máa ṣe báyìí? Ṣó yẹ kóbìnrin máa ṣe báyìí lọ́dẹ ọkọ? Ṣó yẹ àwọn obìnrin kan dẹ̀ wà tó sì ń ṣe báyìí fọ́kọ wọn o? Tá domi sórí bed, tá yaṣọ mọ́kọ wọn lọ́rùn pé kò ní jáde, wọ́n wà o. Àwọn obìnrin kan wà tó yẹ pé tí ọkọ bá fowó oúnjẹ lẹ̀, wọ́n á ṣe oríṣiríṣi, wọ́n á bà nǹkan jẹ́ nínú ilé, wọ́n wà o. Ṣé irú eléyìí, ṣé obìnrin téèyàn ń bá gbélé lé kódà kó ti bí sùn, kó ti bí wàlẹ̀, kó ti bí ọmọ 8, ó yẹ kí eléyìí gba ìyàwó. Eléyìí ó yẹ kí wọ́n dá yàrá ẹ̀ sọ́tọ̀. Àwọn ìgbà tí irú àwọn obìnrin báyìí tí okó bá ń dun ọkùnrin tọkùnrin ò rí bí dàtọ̀ sí, àtọ̀ tílé bá dá ló yẹ kó lọ máa fi dó àwọn ilé. Àwọn ilé yóò yẹ lẹ́ni tó máa wà ní forefront, ẹni táwọn ọkùnrin máa dó. Ó yẹ kọkùnrin lọ wá obìnrin míì tó máa dó regularly. Nígbà tí agro bá mú ọkùnrin yẹn tí ò rí bí dàtọ̀ sí, ló yẹ kó lọ bá ru obìnrin kó lọ dó. Ẹ wo bó ṣe ṣe. Ṣóbìnrin yẹ kó ṣerú eléyìí? Kọ́kọ́ ẹ má ti ẹ̀ rówó rẹ dìyẹ, kó má rówó ra gàrí. Ṣó yẹ kóbìnrin ṣerú eléyìí? Ṣó right kóbìnrin ṣe bẹ́ẹ̀? Mi mọ̀ bóyá òótọ́ ni bóyá skit ni o, but ó jẹ́ skit kò jẹ́ skit. Irú obìnrin tó bá ń rúwà báyìí, yálà lórí pé ọkùnrin ò fowó oúnjẹ lẹ̀ ni o, yálà lórí pé ọkùnrin ò fún ẹ lówó ni o, yálà lórí pé ọkùnrin ò tọ́jú ilé ni o, tó dẹ̀ mọ̀ wípé kì í ṣe pé ọkùnrin yìí ní kò ṣe, tó mọ̀ pé kò sí, tó dẹ̀ mọ̀ pé ọkùnrin wà responsible, tó délé yóò bá wà responsible láti rẹ̀ ń gbájú. O ò lè, mo sọ fún yín, o ò lè bọ́mọ oríta ṣerú eléyìí. Àwọn ọkùnrin tó wà responsible ló lè bá ṣerú eléyìí. Ẹ tún wo màmá ẹ̀, ìyá alálùbáríkà, ìyá olóríire, ìyá tó máa jèrè ọmọ. Ọkùnrin tó bá wà responsible, obìnrin ò ní ṣe léyìí fún. Ọkùnrin yẹn wà responsible, ṣùgbọ́n ṣé ọkùnrin deserve ele? Irú eléyìí dẹ̀ ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Bó bá jẹ́ skit ni o, kò jẹ́ skit ni o. In tó bá jẹ́ skit, nǹkan tó ń ṣẹlẹ̀ náà làwọn èèyàn fi ń ṣe skit. Bẹ̀ tí ò bá wá ṣe skit, ẹ jẹ́ ní kọkùnrin kọ́kọ̀ sí mi. Màá fún láwọn tó máa ra ẹran iléyá, tá tún fowó sí lápò. Torí ọkùnrin dáadáa ni. Obìnrin eléyìí ò mọ̀ lù, ẹjẹ́ àgbà lọ́wọ́ ẹ̀. Mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdú o. Àṣẹ ìṣàmọ́dún. Ọdún ayọ̀ la máa ṣe o. Ọdún ayàbọ̀.